Allahu akbar. Ọlọ́run àti ìlọ́rọ̀. Allahu akbar. Ọlọ́run tó bí o. Allahu akbar. Ọlọ́run tó tóbi tó lẹ́bí ọlọ́run. Allahu akbar. Ọlọ́run lọ́ba tó tóbi láàrin ìlú. Allahu akbar. Ọlọ́run àti ìlọ́rọ̀ ọ̀tọ̀ tó dàbí ẹ̀. Allahu akbar. Ọlọ́run àti ọba láàrin ìlú kẹfẹ́ tó tóbi. Allahu akbar. Ọlọ́run tó bí bẹ́ẹ̀ kò sí tó dàbí ọlọ́run. Allahu akbar walillahil hamd. Ọlọ́run bá tó ní gbogbo ọpẹ́ pátápátá ọlọ́run bá ló tọ́ sí o. Allahu akbar ma tahallalat wa tawazzahat wujuhu as-sa'imin. Ọlọ́run tó ní gbogbo ìgbà tí olùgbọ́dẹ̀ bá tọ̀kùnrin sí ojú gbogbo àkókò àwọn àgbà rẹ̀. Allahu akbar. Ọlọ́run bá lọ́ba tó tóbi. Ma kharaju lis-salati al-'eid Ní gbogbo àdùkù sí gbogbo àwọn aláwọ̀ jáde láàrín ọdún ọdún. rafi'ina aswatahum bit-tahmid wa tahlil wa takbir. Allahu akbar. أسرعوا إلى طاعة الله وأخرجوا من فضل أموالهم صدقة على اليتيم والفقراء. الله أكبر. ما تجنبوا البدع واتبعوا شريعة سيد الأنام سيدنا محمد صلى الله عليه وسلم. الله أكبر. ما حبس نماذج القبول على الصائمين والقائمين. الله أكبر. ما تعاون أهل الإسلام على البر والتقوى ونبذوا أقوال الحصول المفسدين. الله أكبر. مقاموا بالواجبات نحو ربهم وأهلهم وأسرتهم. وكذلك مقاموا بما يجب. Láti gbogbo ìpàdé bá ń dìbò pẹ̀lú gbogbo àwọn ọkọ̀ tó tẹ́ ọ́dá ń pè ní ìkọlẹ́gbẹ́gbẹ́ tó bá tún làmú ṣe ní iṣẹ́. Allahu akbar ma dhakara al-akhirah. Ọlọ́run bá lọ́ba tó tó fi ìlú ìwọ̀dá àwọn mùsùlùmí bá lọ́jọ́ ọjọ́ ìpínlẹ̀ àti àwọn ọjọ́ ìgbẹ̀yìn. وخافوا منها كما يخاف من عذاب من كتاب العالم. Gbẹ̀gbẹ́ àti káàdì máa báyà ọjọ́ ìgbẹ̀yìn ní gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí lóṣù pẹ̀lú ọjọ́ páyà ìṣẹ́. Allahu akbar. Ọlọ́run bá ló tó yóò. ما كفى لمقتنع قناعته gbogbo ìgbà tí ìyá yọ ọkàn ọkà lókú bá ń tó وأنار النور وشمع الشمع ló ń tọ ìmọ́lẹ̀ tó ń tọ tí ó ń tẹ ìmọ́lẹ̀ káàdù sí kí káàkiri sí ìrọ̀rùn nínú gbèsè ayé kálukú wa. واستعيدوا لنيل الثواب أعمالهم الحمد لله كثيرا. سبحانه من جعل سيدنا آدم جوهرا وجعلنا وسائر الأنبياء صورا منهم. سبحان من رفع السماء وجعلها محيطة بالعرش ليكون دليلا على قدرته. سبحان من عنت الوجوه لهيبته ودل جميع مصنوعاته على وجوده. سبحان الحي القيوم الذي لا يكبر ولا ينام. سبحان من خلق الجنة وجعلها مقرا للعابدين الصالحين. سبحان من جعل النار مقرا للأشقياء والكافرين. سبحان من جعل الدنيا فناء وزوالا
وزهد فيها عباده الصالحين المؤمنين. الله أكبر. والحمد لله. ولا إله إلا الله. الرؤوف الرحيم. ذو الجلال والإكرام. الله أكبر. الله أكبر. المتجلى القريب. معيد السرور. Àtàwọn ọlọ́ọ̀bà ní aláborí ọlọ́ọ̀ṣà fún yí gbogbo ọ̀rọ̀ ìkàgbàna ilẹ̀ àti ìlànà àwọn ajẹ́ ìpínlẹ̀ ìjọba ní ìdóṣe jẹ́ ìwò tó ṣe pára lé lẹ́yìn ọlọ́ọ̀bà ọ̀pọ̀ṣọ́ tí òróró mú náà ní ọba tí ṣàborí jẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ríkà tó rá ọba ilé ní máa ń pọ̀pọ̀ olùbẹ́ẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀rẹ̀ wọn pàdé ọba ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ìrẹ̀yẹ́ fún àbẹ́jọ wa ó sì láǹfààní àbẹ́jọ alákàáyé Ọ̀pọ̀ àwọn alẹ́ àgbogbo àwọn ṣàtẹ́ ìlẹ̀ ìpìsì àwọn ọmọ ìgbẹ́ òfin kan méjì lọ́pọ̀ ọlọ́ọ̀bá ni wọ́n bá rú lọ́pọ̀ àwọn ọmọkùnrin wọ́n ti ṣe lọ́pọ̀ àwọn ọ̀ṣẹ́mú kan fún ilẹ̀ ọlọ́run. Lẹ́yìn olóòrí, èyí máa bẹ̀rẹ̀ ọdún. Ọdún oríire. يوم تجلى وتصافح وتوسد. Ọjọ́ tí yẹ́ ṣe wípé ìmọ́lẹ̀ tẹ́kọ̀ọ́ lójú gbogbo àwọn tá a jẹ́ ìfọ́ náà kó tí àdúgbò ti yẹ láàrín lálàáfíà lẹ́yìn ìdọ́gba àwẹ̀jọ́. Ọdún náà ni ọdún ìfẹ́ láàrín gbogbo àwọn mùsùlùmí. Ọdún náà lọ́dún tí jẹ́ ọdún àpẹ̀mọ́ ọkàn fún gbogbo wa. وتسفية القلوب من الانفصام والنزاع والشناعة. Ọdún náà lọ́dún tí ó ṣe àpọ̀mọ́ gbogbo àwọn ọkọ̀ kúrò níbi ìbẹ̀sí àti ìwà ẹ̀ṣẹ̀. Ọdún náà ni ọba tí ó rọrùn fún wa láti ṣe àpọ̀mọ́ gbogbo àwọn iṣẹ́ tó rọ wa. يا سعادة العاملين. Orí máa tó gbogbo àwọn dáa iṣẹ́ lóṣù ọ̀dẹ̀dá yìí. المقبلين المقبولين أعمالهم. Gbogbo àwọn ọlọ́wọ́ bá tẹ́wọ́ pàṣẹ ẹ̀rọ wa àti àníyàn wa nínú oṣù ọ̀dá àgbàkọjá yìí. يا بشرى الصائمين. Àti gbogbo ìgbà ọ̀gbà àti ikọ̀ orí oòrùn. إذا قاموا شهواتهم النفسية. Gbogbo àwọn tó ṣe wípé wọ́n pé àgbòmí ayé àjẹ ààbùn àjẹ̀wájì wọ́n pàtì tó ń jẹ náà ọba. أيها الناس gbogbo ẹ̀yin èèyàn. انظروا إلى ما قدمتم في شهر الصوم. Ẹ wo ẹ máa rántí ìgbọ́dẹ̀ ìwájú nínú ìjọ àwẹ̀ nípa ṣíṣe sùúrù fọ́lọ́ àti ìtẹ̀pọ̀lẹ́ ọlọ́run, ṣíṣe ẹ̀sùn fọ́lọ́run, ṣíṣe sàrá, tẹ́ẹ̀tẹ̀ lọ́lọ́run, tẹ́ẹ̀ṣẹ̀ dáadáa, tẹ́ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan jẹ́ oríire pátá. Eléyìí, òun náà ni ó tẹ́fẹ́ mọ̀ pé ààwẹ̀ wà, ó sì jẹ́ kí ẹ̀mí kó lọ tààrà sọ́dọ̀ ọlọ́run. Nípa ẹ̀kọ́ tẹ́sì ń kọ́ wa, ẹ̀kọ́ tí ìsìláàmù ń kọ́ wa, pé ká ní àìsọ́kà àwọn tí ò ní gbogbo ọjọ́ àti ìṣòro pọ̀ lọ́wọ́. Eléyìí náà lọ́wọ́ fi ń tọ́ka pé ọ̀pẹ tó lòun, ọba onídéédé sí lòun, ọba tí máa ń sani lẹ́sàn lòun, pẹ̀lú ìdí òbí lẹ́kùn tún báwa ti ṣe lọ. Ayọ̀ àná ìgbógbé yé òyà, ẹ má gbàgbé o, ẹ má fi sílẹ̀. Iṣẹ́ tẹ ṣe tí iṣẹ́ àwẹ̀ kọ́ yín nípa àmójúkúrò, àṣàmójúkúrò báwọn èèyàn. Àti ọ̀gá wa fúyẹ́, àti ní àgbàmọ́ra, àkóra wa mọ́ra, gbogbo tó jẹ́ ọ̀rọ̀ àyàn aṣẹ́ àti ojúṣe tó ẹni mùsùlùmí léṣe nínú oṣù Ramadan àti níta Quran àtàtọ́ ìṣe àti ìwà tó dáa tó rẹwà sí àwọn tí ò ní dáa ṣe ẹ̀má gbàgbé iṣẹ́ tó mọ ilẹ̀ tí ó mọ lọ́la. Ẹni tí ó ṣe tọdún sí bọ̀rọ̀ ló máa mọ̀ ẹ̀má gbàgbé nípa àwọn nǹkan tí ó dé léèwọ̀ tí àwẹ̀ ṣe ní ẹgbẹ́ bá gbọ́dọ̀ jìnà sí káàkiri jìnà sí ẹmú ní ọ̀rọ̀ àyà o ẹmú ní gẹ̀gẹ́ jìnà sí ẹ má fi sílẹ̀ nínú oṣù Ramadan pàtí Ramadan lọ ó dọwọ́ yín ẹ má kúra yín ẹ má yìí músra yín ẹ má ṣàmúsí ara yín ẹ má ṣe kìrìtà ara yín ẹ má ṣe tẹ̀pẹ̀lẹ̀ fún ara yín ẹ má ṣe òwò ara yín ẹ má gbẹ̀rù gbọ́n sí ara yín àgbèrò àjìbà gbogbo àyà tẹ́ẹ̀tẹ́ kí Ramadan tó tẹ́ẹ̀tẹ́ tó tẹ̀lé nínú oṣù Ramadan tó fi tẹ́lẹ̀ ẹ má gbàgbé o ẹ máa kírun
kẹ́tọ́ sùn ẹ̀kílálẹ̀ ní gbogbo ojoojúmọ́. Kùránì sọ fún wa pé nítorí èèyàn bá kú ìsinmi tó bẹ̀rẹ̀. Ẹni tí ò bá wá ṣe wàhálà láyé tó fẹ́ bá ní tó lọ. Gbogbo jíjó rẹ pátá ní fẹ́ máa pèsè ara ń kalẹ̀ fún ọjọ́ ìdí àmọ̀ tí ń pọ̀ sẹ́ni tó mọ̀. Bákan náà, kẹ́kọ̀ọ́ prọ́sẹ̀ kúrò níbi ìwà burú. Ẹ̀wú àárọ̀ ìyá aláboyìn ní gbogbo ìdíjẹ́ ìwọ̀ tó sì jẹ́ nǹkan tí Ọlọ́run bá ń bínú sí. Ọlọ́run má bínú sí gbogbo wa. Ìtàgé ọ̀nà gbogbo alẹ́ fún wa. Àmì tọ́lọ̀ ń gba tiẹ̀. Bóyá ọkọ̀ kékeré kan láàrin wa, Ọlọ́run ló ti ẹ̀ ló ti gba tiwa náà. Ọlọ́run tọwọ́ ẹ̀ má ti fura sílẹ̀ náà nù ẹ̀. Àkúlù kọ̀ọ̀lẹ̀ ádá wọ́n tàbí òun láàrin wọ́lá. Ìsàlẹ̀ ni mo ti ní kò lè lábẹ́ fọ́tẹ̀ tí ó ń ná owó ẹ̀gbà fún rẹ̀. Gbogbo abákámáwọ́ ọlọ́run aláforíjì. Ìmọ̀mọ̀ dára ìyàtọ̀ kó sẹ̀. Láti gbọ́dọ̀ fóun ní kíní gan. Gbogbo apáta ìkàkà náà ni wọ́n wájú ọlọ́run gbogbo wa. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ìtòbí lọ́rọ̀ ọlọ́run, ọpẹ́ ní fún ọlọ́run, ìyà ọ̀kẹ́ àti àràkú máa bá ṣẹ́nà lẹ́gbà Muhammad. Ṣé ọlọ́run fi ṣẹlẹ̀ ìsìlámù aṣíwá nínú àwọn ẹ̀sìn tó gún égé ẹ̀sìn ìsìlámù, ẹ̀sìn tí mú ní súnmọ́ ọlọ́run ọba ní. Ipò ìsìlámù ga púpọ̀, àyìn ọlọ́run ọba náà lóko. Lórí àánú tó ṣe fún wa yìí, pé a bẹ̀rẹ̀ pẹ̀lú Bismillah, a lè pẹ̀rẹ̀ pẹ̀lú Alhamdulillah, àtúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba. Má ṣe lè ní àṣìmọ̀ fún wa. Ọlọ́run ọba ò, wọ́n ṣàdá ọjọ́ òní, dá ọ̀pọ̀lọpọ̀ ìpadà wá bá wa láyé pẹ̀lú ẹ̀mí gígùn, àlàáfíà ara, áàdì tó pé àti ìmọ̀lì tó pé ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti obìnrin, ọ̀dọ̀ wọn yín o, kápá ìyá ọlọ́run. Ẹ wá dápẹ́rẹ́ fún oṣù pẹ̀lú dáadáa. Ẹ bá ti kó ẹ má ti tí ọ̀dà dápẹ́rẹ́ fún oṣù. Kí ẹ gbogbo ṣe ń tọ́lọ́ nígbà kó má dàbí ìgbàdà. Ọlọ́run ṣe pẹ́ sí dáadáa fẹ́ kọ̀ọ̀kan ọlọ́run á kí náà fi lórí àpájọ́dá. وقنا عذاب وقنا عذاب النار. نجينا نتقى ولا يبالي. آمين آمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم.